Hello, ẹ̀yin èèyàn wa, a kú a kú àsìkò yìí o, a kú iṣẹ́ òní, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Ẹ̀hẹ̀n, wọ́n ní nǹkan tá a gbọ́ ni wọ́n ní ìlú Calabar pé ọlọ́pàá kan pé ó yìnbọn pa ẹni mẹ́rin nínú ọjà. A mọ nǹkan tó ọlọ́pàá lọ ṣe lọ́jà. Bí ó ń kọjá ni o, bó ń ṣọ́ àwọn kan nínú ọjà, bó ń ṣọ́ agbègbè kan níbi ọjà. A ṣáà gbọ́ pé wọ́n ló yìnbọn pa àwọn ẹni mẹ́rin. Hmm, hmm. Wọ́n ní irú ọlọ́pàá tó yìnbọn pa ẹni mẹ́rin, irú orin wo la fẹ́ kọ sí yẹn? Wọ́n sọ lọ sọ́bọ̀ wọ́n ní àrùn ọpọlọ pé wọ́n náà ti lọ yẹ̀ wò pé wọ́n ló ní mental. Ṣé àwọn Nàìjíríà wa yìí, ṣé ẹ lè gbàgbọ́ pé àwọn Nàìjíríà, àwọn tó ti kúrò ní àwọn oníbòkòbòkò ní táìmù yẹn, tó sọ pé àwọn repent, wọ́n láwọn repentance kìíní, pé wọ́n dàbọ́nlẹ̀, wọ́n á lọ kó uniform fún wọn sí wọn lọ́rùn. Wọ́n gbà wọ́n síṣẹ́ ọlọ́pàá, wọ́n gbà wọ́n sí iṣẹ́ sójà. Ṣé irú àwọn yẹn, ṣé kìí ṣe pé ṣé ẹ̀jẹ̀ kúrò lọ́wọ́ àwọn people yẹn? Ẹ mọ̀ pé tó wá sí ordinary ìlú tí wọ́n rò pé bóyá wọ́n yìí wà ní inú igbó ibi tí wọ́n ti ń ṣe ìjàmbá wọn. Ẹ̀tanú yẹn yìí wà lára wọn. Ẹ̀tanú yẹn yìí wà lára wọn. Ó wà lẹ́jẹ̀ wọn náà. Ẹ̀tanú yẹn wà nínú ẹ̀jẹ̀ wọn. So wọ́n máa ń wo èèyàn bí tí, bí ìpọ́lọ́hun ò ṣẹ̀dá ẹ̀. Wọ́n ṣe tán, wọ́n ló lárùn ọpọlọ. Ó ti jíṣẹ́ tó fẹ́ jẹ́. Pẹ̀lú gbogbo ìjẹkújẹ, gbogbo ìmúkùmù tán ti mu ní gbogbo ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ibi. Abẹ́ rò pé ojúbọ̀rọ̀ ó tó gbọmọ lọ́wọ́ èkùrọ́ ni. No now. Wọ́n ṣe tán, wọ́n ló ní àrùn ọpọlọ. Ṣé ìyẹn wá lọ̀rọ̀? Àwọn mẹ́rin tó dẹ̀ pa ńkọ́ tó ti padà. Wọ́n ṣe tán. Ọlọ́run má jẹ́ ká rìn fẹsẹ̀ sí. Èèyàn kọ́ ló bí àwọn ọmọ yẹn. Wọ́n ṣe tán, wọ́n ló lárùn ọpọlọ. Ṣé ẹjọ́ tó fẹ́ máa rù káàkiri nìyẹn? Ó lárùn ọpọlọ nígbà tó ti pa èèyàn tán. Èmi ò believe pé wọ́n ló lárùn ọpọlọ. Bí wọ́n fi máa yí sí náà nìyẹn. K'Ọlọ́run má jẹ́ kó rí wa gbàbọ̀dè. Káwọn ẹbí wa má gbàbọ̀dè. Kó rí wa má gbàbọ̀dè. Ṣé àwọn tó ń pa ẹ̀, ṣe irú orin wo náà fẹ́ kọ sí? Wọ́n ṣe tán, wọ́n ní kìíní. Ṣé ẹ rí pé ìlú wa yìí ó ti kọjá abẹ́? Àkúkú ní ìjọba. Tí ìjọba náà bá tún gbọ́ ńkọ́, ilé ẹjọ́ ta tún máa lọ, wọ́n máa ní àwọn ilé ẹjọ́, a mọ èyí tó máa ṣe, ilé ẹjọ́, wọ́n tún máa lọ fún wọn lówó tó máa fi paná gbogbo ẹ̀. Ṣé ìjọba nìyẹn? Ọlọ́run ṣọ́ wa nílùú yìí o, k'Ọlọ́run kó ṣàánú fún wa. Torí eléyìí wá lágbára o. Ìlú Calabar náà pé wọ́n ní Calabar. Wọ́n na ọlọ́pàá yẹn, wọ́n fẹ́ lọ ṣe léṣe. Wọ́n ṣe tán, wọ́n lórí ẹ̀ ò pé. Wọ́n kàn nà ni. Ṣé nǹkan tó ti ṣe ò ti ṣẹlẹ̀? Ó máa ṣe o. So irú orin wo la fẹ́ kọ sí gbẹ̀du báyìí? Èèyàn ẹlẹ́ran ara ṣáà làwọn ẹni tán pa, àwọn ẹni tán padà. Wọ́n ní nínú ọjọ́ kan kọjú ìbọn sí ẹni mẹ́rin. Wọ́n láfi ìgbà tó gọ́ọ̀nù wọn délẹ̀. Ọlọ́run máa fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa o. Torí eléyìí lágbára o. Ó ga jù. So before you know it nsìn, kò sí nǹkan kan tó fẹ́ tẹ ẹ̀yìn ẹ̀ yọ. Kò sí nǹkan tó fẹ́ ṣe fún wọn. Ìgbà tán tiẹ̀ ti sọ pé ó ti lárùn ọpọlọ. Ṣèbí káwọn ẹbí ẹlẹ́bí má lọ dìde. Àwọn ẹbí tó ní ẹni tí ọlọ́pàá pa. Ṣèbí kó má bàa wọ́n sọ pé ó lárùn ọpọlọ yìí. Ta ló fẹ́ mú?
àrùn ọpọlọ náà ni wọ́n máa ló ṣèṣe. Ah! Ọlọ́run kó fàbọ̀ ẹ̀ bò wá o, irú kí leléyìí náà nǹkan. Ọlọ́run ṣàánú o. Mo ní ká gbé wá sétí ìgbọ́ wa o, torí eléyìí lágbára o. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi rí sí, kẹ bá mi share, kẹ dẹ̀ like, kẹ dẹ̀ bá wa fi sí comment section. K'Ọlọ́run kó ṣàánú fún wa. Ká má rìn nígbà tí ebi ń pọ̀nà. Àwọn ẹni ẹlẹ́ni yẹn tó wá lọ kàgbé. Wọ́n ní nínú ọjà o, àwọn ẹni tó tún ń tajà ara wọn. Àwọn Ọlọ́run ló mọ irú ọjà, orí àwọn tó tún ẹ̀ tó ń ta gúgúrú àtẹ̀pà wà nù wọn. Àwọn tó tún ń ta ọbọ̀ ìlélè wà nù wọn. Wọ́n kàn ní ọlọ́pàá yẹn, ó kọjú ìbọn sí ẹni mẹ́rin ó dẹ̀ pa. Ó pa á gbé àbí bẹ́ẹ̀ kọ́, ó pa á gbé náà nìyẹn. Jésù máa ṣàánú fún wa o. Nílùú tó lọ́ba tó níjòyè. Kò sí ṣe kò sáì ṣe. Ọlọ́run á fi ìṣọ́ ẹ̀ṣọ́ àwọn ọmọ ọlọ́mọ. Á fi ìṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa. Ọlọ́run kó ṣàánú fún wa. Ẹ̀yin wa, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi. A dúpẹ́ o. Nǹkan tá ní ká gbé wá sétí ìgbọ́ yín nìyẹn. Pé ká máa ṣọ́ra. Tá bá ń rìn, ẹ jẹ́ ká máa ṣọ́ra, ká máa wọ̀ tún wò sí. Bíbélì sọ pé we should watch and pray o. Ó ní we should watch and pray. Tá bá ń rìn, ká má fi gbogbo ara rìn. Ká má fi gbogbo ara ká sọ pé à ń lọ ibì kan, ẹ ṣáà jẹ́ ká gbàdúrà. K'Ọlọ́run má jẹ́ ká rógun wàhálà, k'Ọlọ́run má jẹ́ ká rógun ogun Sátánì. Tí èèyàn bá ń rìn kó máa ṣọ́ra, kó máa wọ̀ tún kó máa wò sí. K'Ọlọ́run kó fi iṣẹ́ ẹ̀ṣọ́ wa. A ní dáràn o. Àwọn ọmọ wa ò ní dáràn o. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ibi tó kù, tí a bá tún rí another one tó tún wà sensible, a tún fi tó yín létí. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.